jọ̀ọ́, ẹ ti pa mí lọ́mọ, ẹ jọ̀ọ́, kí lẹ fẹ́? Owó wà nílé tó bá jówó lẹ fẹ́. Owó wà. Ẹ jọ̀ọ́, ẹ jọ̀ọ́. Ìyẹn pé owó ṣì wà nílé. Owó wà nílé. Ẹ jọ̀ọ́, ẹ má pariwo kankan. Ẹ má yìnbọn. Tó bá wó òkè, fọ́ orí ẹ̀. Mo ti gbówó fún wọn. Ìyàwó mi. Kí ni mo ṣe? Why tẹ fẹ́ rìn mí wò? Kí ni mo ṣe? Oya, dìde. Oya. Máa sọ dọ́pù. Iye tó máa sọ fún yín máa sọ dọ́pù. Ṣe bó ti ń gbọ́ pé ta ni mo wà nísìn. Èmi ti wà lọ́nà. Ìyá gbé Vivian nù. Because traffic island tó bá lọ mú mi báyìí mo hook nìyẹn. Ẹ̀hẹ́n náà. Ṣẹlẹ̀ dìde. Ìpín ṣóhun la bá wáyé, orí ló ní ṣe ẹ̀dá láyọ̀ mọ́. Ìpín ṣóhun la bá wáyé, orí ló ní ṣe ẹ̀dá láyọ̀ mọ́. Àforíwórí, àfigagbága, ohun tó yàn kọ́ mú yàn gbé jẹ́ forí. Àforíwórí o, má má figagbága o, ohun tí ìwọ yàn kọ́ lèmi yàn. Ṣùgbọ́n àjọ ń bọ̀ láyé, àmórí ọlọ́lá, orí ẹni ní ń bá ní gbé láyé, ṣe é ti gbọ́. Ìpín ṣóhun la bá òun la kó bá wálé, orí ló ní ṣe ẹ̀dá láyọ̀ mọ́. Ẹ̀dá ẹgbẹ́ jẹ́ fọ́rí o. Ìpín ṣóhun la bá ẹni tí ò bá gbà kádàrá, orí ló ní ṣe ẹ̀dá láyọ̀ mọ́. Ẹ̀dá láyọ̀, my friend and I. Kájọ pẹ́ kájọ tọ́ làdúrà mi. My friend and I. Kájọ pẹ́ kájọ tọ́ làdúrà mi. Fọwọ́ ni Fauzi wà báyìí. Látàrọ̀ tí mo ti ń wá, ibo ló tún kù tí mi ti wà nínú ọ́fíìsì. Ó ti sú mi o. Má sọ fún mi pé o ti rí fáìtì tó wọn látàrọ̀. Níbo ló fi sí? Àbó mú lọ sílé ni? Má ṣe wá mú lọ sílé, mi lè mú lọlé náà. Tí má sọ pé kò sú mi rọ̀ mú pa. Ó dẹ̀ dán lójú pé o mú lọ sílé. Torí nǹkan tí ò lọ́wọ́ tàbẹ̀sẹ̀, báwo ló ṣe wá fẹ́ kúrò ní ọ́fíìsì ẹ̀? I don't know. I really do not know. I really do not know. Anyways, ìyẹn kọ́ ni mo bá wá. Advite idea organica kọ́ ni mo bá wá. Alpha ṣó ti kọ́ ti tiẹ̀. Mi ti kọ́ o. But kí n tó sùn lánàá, I was just thinking, and we'll come up with one rough idea. Báwo ló ṣe rí jẹ́ kí n gbọ́? Torí èmi tí ẹ̀ tí ní idea kankan àti gbogbo ẹ̀ kàn ṣú mi ni. Well, kí n tó sùn lánàá, I just thought about something. Although mi ti fine tune it. Since tó jẹ́ pé energy drink ni product wa, mo ń wo nǹkan tó máa involve ọmọ kékeré kan àti àgbàlagbà kan. Bóyá máa sọ pé àgbàlagbà yẹn jẹ́ grandparent ẹ̀. Okay. So a máa rí pé ọmọ kékeré yẹn wà highly energetic. So bó ṣe ń bọ̀ ó kàn sáré.
ó fẹ́ lọ pàdé grandparent ẹ̀ because kò tí ì rí wọn ẹni wá kàn ṣe fò mọ́ wọn báyìí àwọn kan wò pé káwọn kan gbé wọn mọ̀ pé gbogbo wọn ní kí ló ṣẹlẹ̀ kí ló ń jẹ tẹ́gbogbo ẹ̀ fi lé báyìí wà ní òun ò kì í jẹ nǹkan bẹ́ẹ̀ yẹn o ọmọ yẹn kàn ṣì báàgẹ̀ ni ó kàn yọ that our products ó kàn yọ ni pé okay this me I'll fine tune it sha but something like that. Idea yẹn nice gan mo sure go ga ma like it tó bá gbọ́. Me for now no mo mọ̀ pé ká ní kì í ṣe foul tí mo wá ni I would have been able to make it better. Bóyá kò prepare fine me for ga kí wọ́n tó béèrè àbí anyways èmi ń padà lọ office kémi náà lọ prepare idea tèmi náà. All right dear. I'll see you. All right. Fọlákẹ́, irú iṣẹ́ wo ló ṣe wá fún mi? Lójú ara ẹ̀, ṣiṣẹ́ lélẹ̀ tó ṣe. Ṣé ò lọ́pọlọ, ò ní làákàyè? Tí wọ́n kan tẹ̀lé fi rọ nǹkan kan báyìí tó tẹ̀ máa mọ́gbọ́n wá for God's sake. Gbàtọ́ pé tẹ bá wà nínú ọ́fíìsì, ẹ̀kan máa ro chọ́chọ́chọ́chọ́ kan tó kàn yín kan tí ó kàn yín lẹ́yìn máa ṣe, ẹ̀ máa tọ́jú, máa tọ́ nínú ọ́fíìsì. Kí ni gbogbo eléyìí tó ṣe? Gbàgbà, just get out of my office. Get out of my office. Tó máa wà ní ọ́fíìsì ìkọ̀dọ̀ ẹ̀kọ́ kọjú mọ́ wọn ò ní kọjú mọ́ ẹjọ́ ra nù máa rọ̀ káàkiri wọn kò máa gbé kò síbẹ̀ wọn ò ní kó máa tọ́ káàkiri. ọmọ tó kẹ́ afternoon jàre ṣàlàáfíà ni wọ́n lè ṣe. mo ní kí n submit advert proposal mi. ṣẹlẹ̀ lẹ́yìn náà ọmọ tó kẹ́. Yes, sir. My blessing to this company. Thank you, sir. Ó yàtọ̀ sáwọn kan. Ṣebí iṣẹ́ lélẹ̀ ìtàn ṣe yìí náà. Iṣẹ́ lélẹ̀ yìí náà. Ṣé advert proposal tí Fọlákẹ́ submit to them? Ooh, rubbish ló ṣe. Dóná, ọmọ tó kẹ́, ṣé kí n bára yín sọ̀rọ̀ ni? Àbí? Wo ṣe bí iṣẹ́ ni wọ́n ṣe tó wà òkè yìí wẹ́wẹ́ kan tó kálukú bá ṣe òun ló máa gbà mí ní sọ jù bẹ́ẹ̀ lọ ó mọ wọn tó wẹ́ kó ṣe fún mi sìn mo fẹ́ kó lọ bá mi ṣe àwọn kan tó bá mọ̀ pé ó necessary láti ṣe lórí document so that a máa lè submit ẹ̀ fún àwọn tí a bá fẹ́ ṣe fún sóti yẹn sìn gbà. Àárí ẹ̀ máa pẹ́ ẹ̀ lẹ́tọ̀ ṣùgbọ́n. All right, thank you, sir. Sí wàhálà má wọ̀rẹ̀. Kí ló ṣẹlẹ̀? But idea mi nìyí náà. Wọ́n ló fi yà mí lẹ́nu pé ọ̀gá àgbà tọ̀dọ̀ tẹ̀ wọ́n dẹ̀ reject tọ̀dọ̀ tèmi. Ṣé bí kankan náà ló wà ní méjèèjì? No now. But idea eléyìí kọ́ mo submit fọ́gà. Mo sọ fún ẹ pé mi tí brush up idea yẹn nígbà tí mo sọ fún ẹ. So by the time tí màá fi get ara mi, mo ní better concept. So òun ni mo lò. Ká ní pé wọ́n ti wá sọ fún mi pé o ní interest nínú idea tí mo sọ fún ẹ. Mi ìbá ti fine tune ẹ kí n dẹ̀ sọ fún ẹ. So idea mi ló submit fọ́gà tí wọ́n dẹ̀ accept it. Yes. Well, that's not even a problem. Team spirit is the ultimate. One for all for one. Nǹkan tó wá important ni pé ìkànnì wa ṣàti fún wọn ní concept tó máa work, which is good for the progress of the company. Ṣebí lọ síwájú ibi iṣẹ́ náà ni gbogbo wa wà after. Ben. So, we are good. Ó ṣé mo dúpẹ́. All right. Ó ṣé gan. Bá mi gbé file mi. Marry later. But a ní lè jọ lọ sí lélẹ̀ ni o. Yeah, because MD sọ pé mi àtàwọn máa ní meeting pẹ̀lú àwọn marketers yẹn. Okay. All right, darling. Ìpín ṣóun la bá wáyé. Má ṣe bí báyìí fún mi kan. Ẹ̀dá láyọ̀ mọ́. Nǹkan mi ó yàtọ̀ sí nǹkan wa náà. Má forí wọ́rí. Má fi gàgbàgà. Ohun tó yàn kọ́ mú yàn. So nǹkan tèmi tẹ̀ fíò ni pé ká kọ́kọ́ lọ sí spa. Ká pampara wa, ká take care wa dáadáa. Tá bá ti wá kúrò níbẹ̀, ká ṣe wá lọ sí ọ̀dọ̀ stylist mi. So we can check out our latest designs. Ṣé o ní design kan particular in mind? No. You know she's very creative. Mama come up with something nice. Okay, sí wàhálà. Máa jẹ lọ́bẹ̀. Hi. Mo fi pé ẹ̀ ń jẹun jẹun. Yeah, thank you. Okay, wọ́n ti sanwó yín. Tani. Wọ́n kú tó jókòó síbẹ̀ yẹn.
Ẹ ṣé gan kú. Thank you so much. You're welcome. Such a nice guy. Yeah. Where are you meeting Jerusalem? Okay. Sorry, Ira. Actually. Sorry for the struggling. Oh, I'm Toke. Omo Toke for four. Omo Toke. Where Ariola lórúkọ tèmi. Àwọn tí máa ń pè mí ní Ọmọ Yana. Ọmọ Yana. Anna is here. Anna. Okay. Where if you like to order fún nǹkan tó bá fẹ́ o, Anna is here. Thank you. Okay, so kí ló wá feel pé tá bá kúrò lọ́wọ́ style? How you not funny? Oh my God, you're silly. Go to my phone. Yeah, come in. Yeah. Mr. Toke, any package come? Package. Latibo. Gateman sọ fún mi pé Mr. Afolabi ló mú wá. Afolabi. Kò lè jẹ́ mi lọ ní kẹ́gbẹ́ fún. Ẹ̀fọ́ ni iṣẹ́ kì í ṣe tó kẹ́bí lónìí. Bẹ́ẹ̀ àtàbádẹ̀ ti ṣe ẹ̀mọ ọmọ èèyàn tó fún yín. All right, thank you. Ṣé ìjẹ́ káwọn nǹkan tó wà ní náà? Fọlákẹ́ ò dẹ̀ ń wò mí. Fọlá Afọlábí. Láti gbà wo sí gbà wo. Wow, this is really nice. Oh, for me, the service me share pop for láti ṣe fún mi l'office. Ṣé bó ní nǹkan tá à ń sọ lọ tẹ́lẹ̀ náà? Oh, ṣé kò lórí desk mi, come and ríra later. Àforíwórí, àfigagbága, ohun tó yàn kọ́ mú yàn, gbé jẹ́ forí. Àforíwórí o, màmá figagbága o. Ohun tí ìwọ yàn kan lè mí yàn ṣọba. Secretary to Malo. Right? Inside the way. I'll call you. Right? Okay. Mo má gbàgbé àti padà wá. You know say na you go carry me go house. Ọmọ mi náà ni ẹ. Iyọ̀. Ebi ń pa mí jọ. Ṣé máa bá oúnjẹ wá fún mi? Bí ẹja ń kú. Ẹja kíká. Àwọn tó máa ń fi àlùbọ́sà sí àtàtà. O like oúnjẹ. O ṣe fi mí lẹ̀ jẹ́ like. Hello. How you doing? Fọlákẹ́. Ṣé clarify tí mo gbé fún ẹ? Òun ni mò ń ṣe lọ́wọ́ gan kí guest mi tó. Afa wọn bíbá ẹ̀. Ta ni bọ̀bọ̀ yẹn mo like ẹ o. Ó look hot. Area brother mi ni kí ló ṣẹlẹ̀? Ó dẹ̀ bá mi ṣe connection na mo like ẹ. Ìwọ big girl. Serious. Má wá mi jọ. Kí ni? Like ẹ. Seriously. Ó mà serious kẹ̀. Ṣé mo ń ṣe rere? Ó yá mo ti gbọ́ àmọ́ àwọn nǹkan ṣe sí. Jẹ́ ká lọ mo ní nǹkan tí mo ń ṣe bẹ́ẹ̀ lọ. Ọ̀pọ̀ tí mo ní kó bí fún mi kan ló ń bá Tókẹ́ sọ̀rọ̀ yẹn. Kí ló dé? Kí ni wọ́n jọ ń sọ? Fọlákẹ́, má jẹ́ kí n tọ̀ yẹn. Mo sọ fún àmọ́ ó ní Tókẹ́ lòun like. Mo tún sọ fún pé Tókẹ́ ti wà engage gan. Ó ní ọ̀rọ̀ tóun like nìyẹn. Tókẹ́ báwo? Nǹkan tó sọ nìyẹn. Are you serious? Mi ṣáà lè parọ́ fún ẹ. I told him and that's what he said. Mo tún sọ fún pé big girl gan ni ẹ. Ó ní kò fẹ́. Mi lè máa force ẹ sí lọ́rùn náà. Èmi. Ṣóun lọ́la òun la kó bá wà lé orí ló ní ṣe
ẹ̀dá láyọ̀ mọ́ ẹ̀dá ẹgbẹ́jẹ́ forí o ìpín ṣóun làbá ẹni tí ò bá gbà kádàrá orí ló ní ṣe ẹ̀dá láyọ̀ mọ́ ẹ̀dá láyọ̀ my friend and I. Fọlákẹ́ Fọlákẹ́ má bínú náà. Mi ò bínú ó kàn jẹ́ pé ó kàn dùn mí ní irú bọ̀bọ̀ tó cute báyẹn ó wá jẹ́ kó bọ́ mọ́ mi lọ́wọ́. Má bínú ìwọ náà ṣàmọ̀ pé kò ń ṣẹ̀bi mi bọ̀bọ̀ yẹn ni má bínú ó yá kí ló fẹ́ kí n ṣe fún ẹ. Nǹkan tó lè ṣe nísìnyí tó fi lè jẹ́ kó tọ́nú mi ni kó bá mi wá kú gàí mi tó tún cute tó handsome jù yẹn lọ náà ó ti yẹ mo rẹ kó ní wọn tó pọ̀ lọ́wọ́. Fọlákẹ́ tó fẹ́ sọ fún mi pé bó ṣe wà báyìí ó single. Vivian fìbẹ̀ yẹn lẹ̀ nǹkan tí mò ń bẹ̀ sọ ni kò jẹ́ kó wọlé tí má mú topic mi. Ok mo ti gbọ́ lóòótọ́ ni mo ní oríṣiríṣi ọkùnrin lọ́wọ́ and I'll help you. Really? Yeah. Thanks about. Láàrin mi àti ẹnìkan mo fẹ́ kẹ́ni bọ̀dì mọ̀ ní ọ́fíìsì. Òfò ni ṣé mo jẹ́ ọmọ kékeré ni. Don't worry jàre. You mean I can trust you on this? Of course you can. Really? Yeah. Ṣègùn I trust you my girl high five. All right. Ṣùgbọ́n má bínú ṣùgbọ́n. Kò sí wàhálà. Má bínú àbí bẹ́ẹ̀ àwọn ló ń bọ̀ yẹn wọ́n lè jẹ́ àwọn ló ń bọ̀. Looks like she's the one. Try to shadow that. She's the one, yeah. You're feeling. Ọ̀rẹ́ mi. Hey baby. Hi. Báwo ni? Mo wà okay, nǹkan. Ìwà dá wa dúró síbí báyìí. Má bínú traffic yẹn ni. Anyway, Fọlákẹ́mi meet Richard. Richard meet Fọlákẹ́mi. Ọ̀gá mi níbi iṣẹ́ ni o, àmọ́ ọ̀rẹ́ ni wá. Wow, you're so cute. Thank you very much. You're just so cute. What's that? What are you trying to... What's up, baby? I have a surprise for you. Look at my cute boo-boo. Hello. How you doing? Hello, how you doing? Okay, fine. Sure, we I look good together, ni. Let me just talk. Sure, we'll go my best or later. Let me just talk to her later. Okay, my best or later, eh? Take care. Fọlákẹ́. Kí ni? Kí lẹ fẹ́ jẹ jàre, ẹ jẹ́ ká lọ sínú bar ká lọ enjoy ra ká lọ. You just go right in there. Okay. I'm join it. Order for anything to buy with. Sure. Yeah, definitely. Okay. I'll be expecting you. Thank you. You want to introduce me? Oh, you might introduce me by come on. What's a mommy from anywhere? What's I introduce me sorry as boyfriend? Your boyfriend, you're a Mario to Mojen. Mo ti bá ní nǹkan tó ṣe yẹn kò yà mí lẹ́nu irọ́ ni mo pa fún ẹ. Má bínú jàre Richard ṣùgbọ́n. Oh, next time, I'm not very far. We don't really now. Má bínú. Just going to deal with this. Richard. Richard. Ọmọ yẹn gan wálé. Afolabi, Oshego, thank you so much. I really appreciate you. Google gifts to send and everything. It's okay. But Anile Ferramo, you're really a good man. But then What kidney? Okay, I don't understand. Okay, what do you mean? Look into my eyes. I don't understand. You're single. Only you don't fair. So why can't we move on together? What's up? Afolabi. Yes? I am not single. I am engaged. My fiancé is not in the country, but Uma day anytime from now. Look, Bubu Batemi at Tafilis contacting. A lot has really happened. I think the best thing for one is in Kajo Jore. We are good as friends. Friends? Just friends? Ọ̀rẹ́ Ṣàtókẹ́, ọ̀rẹ́. Friends no look up with bang here. Just like that.
what can I say? Your husband, Abi, or Kwafezono, however you put it, is indeed very lucky. You're beautiful. Always beautiful. Thank you. Àǹtí ẹ wò, mo ní àwọn nice stuffs kan tẹ́ máa love ẹ wò. Èyí náà ẹ wò ẹ check ẹ ṣe ti rí wọn. Wait. Ẹ padà sẹ́yìn. Okay. This one is really nice. Chicken wo? Ó ti wọ́n jù. Rárá, ó ti wọ́n jù. Ṣé price ẹ̀ ò yàtọ̀ sí nǹkan tẹ́ lẹ̀ mọ́ yìí? Kò yàtọ̀. Àǹtí kò wọ́n aṣọ turkey ni. No, but this is nice. Ṣá tó bá jẹ́ pé original tó bá yẹ pé nǹkan tá a rí nínú picture yìí la máa rí tẹ́ bá máa deliver o. Àǹtí mọ Elena Emporium kò kí n ta fake mi ò ń ta fake at all. Ẹ lọ check IG page mi ò fẹ́ what I ordered versus what I got o. Àǹtí ṣe bó ṣe wà yìí gangan bẹ́ẹ̀ lè ṣe máa rí. Okay, jẹ́ kí n ṣe trust me now. Okay. Can you see this? This color, this is my color. Look very, very nice. Very nice. Oh no. Bó bá ṣe ń wá wọ́n báyìí. But tó bá jẹ́ quality ni. Quality ẹ̀ tẹ́ bá wọ̀. No, even from this picture you can tell. I tell you. Very well designed. It's Hello. detailed. Rí detail ara yẹn ni. Mo kúkú rí. Ìwọ ò fẹ́ lè. Mo fẹ́ bọ̀ ó ti wọ́n jù. Okay, yeah, I want this one in two. Okay, good. Ṣé tèmi àti ẹnìyẹn? Èmi àti ẹbí ti bá wo. Ọkọ mi mo rà á fún orí pé his and hers ni. Yeah. Ṣé èèyàn tó kó 500,000 naira fún mi kí n fi ṣe shopping mi tiẹ̀ wá ní bara 1 or 2 things. Àǹtí ṣe mọ̀ kan mo máa ń customize o. Ṣé mo àwọn aṣọ tó máa ń ṣe mine bẹ́ẹ̀bù. Oh, and that would really be nice. So, ṣé lè bá mi ṣe ní jersey ẹ̀? Of course I do. Do you have it here? Yes, ẹ jẹ́ kí n wá picture ẹ̀ jáde. Then mo máa ṣe àwọn wristwatch náà máa customize ẹ̀. That jersey tẹ́ sọ yẹn, I've been thinking about making something like that for myself and my book. Okay, good. So, Emma I think you should write mine. Sarah tiẹ̀ tó bá ti wò with the heart sign. Oh, okay, good. Kẹ́kọ̀ọ́ mine. Okay. Kẹ́wàá kọ kí ni mo lè kọ sí? Mo máa send ideas yẹn máa wò. I have varieties but I send series of pictures. Okay, kan tó yẹ pé táwọn méjèèjì bá jọ dúró tá bá take picture ó máa compliment ara wọn. Ẹ má iṣẹ́ tí mo ń ṣe ni. I think she's really good. Ẹ má wò yẹ. Ẹni tó recommend náà sọ fún mi náà. Mo bọ̀ ẹ jẹ́ kí n wá serving drinks. Okay, thank you. Ọ̀rẹ́ yín nice gan. Bẹ́ẹ̀ni, ó nice. Ẹ pẹ̀lẹ́ náà. Yes. I miss you. I miss you. So good to see you. Same here. Check you well. Oh gosh. Macaroni. I'm so sorry. No. It's fine. Hi, honey. As in fact. Choco. I know. I'm really sorry. For what? I feel so bad. Pay me live up to expectations. Gbogbo nǹkan tá ti just sọ pé when I come to the airport, gbogbo period I'm fi jókòó sínú mọ́tò, we'll do this and that. Go disappointment in Lagos traffic, man, cause lóye. It's not your fault. Thank you so much for your understanding. Man tí mo sọ fún yín pé mo wà responsible fún pé mo gbé wọn àwọn ni mo lọ wò hospital. So by the time tí mo máa kúrò hospital, mo tètè kúrò, but traffic yẹn ti wá build up gan.
I'm really sorry. No, because the problem. So, báwo wá ní body wọn báyìí? About that, I am even very happy. Recovery wọn ó wà very surprising because but mo kọ́kọ́ rí wọn níjọ́ yẹn tí mo gbé wọn lọ hospital, the doctor was like, wọ́n ti lose ẹ̀jẹ̀ gan, pé he will just try his best and everything. But thank God, now he's doing a lot better, although wọn lè tí lè sọ̀rọ̀ dáadáa. So èmi ni mo settle bills wọn because that mo bóyá máa lówó àbọ̀ ní lówó láti san àwọn bills yẹn. So I settled everything. We dey sign our necessary papers and all. So maybe by the next time, nísìnyí tá bá máa gbọ́, maybe you would have felt a lot better. Láti ẹ̀ ti lè jẹ́ ká mọ̀ family one. Oh, my, better. Babe, you did the right thing. And I'm so very proud of you. Ọlọ́run máa fún ọ lálàáfíà. Àmín. So, my darling, now that you're here, I don't even know where to start from. Kí ni kí tẹ kọ́kọ́ ṣe náà? Check it off for Tell me. Check it off No. Let me make you pounded. Yeah. You're making me cocoa pounded. For how many hours? Very fried. Yeah, with me. I'm coming. I miss you. I miss you. Olúwa kú iṣẹ́ o. Olúwa kú iṣẹ́. Má jẹ́ kí n jó fún ẹ, má jó fún ẹ. Baby, inú mi dùn. I'm so happy. I can see it. Sure. Henceforth, ní ilé yìí, mi fẹ́ kó máa ṣe anything. Okay. Gbogbo nǹkan tó bá fẹ́, ìwọ ṣáà sọ fún mi máa ṣe. Okay. Mi ti ẹ̀ ṣeré because bí mo ṣe wù ẹ́ pẹ̀lú ojú àgbà tí mo fi ń wo ikùn ẹ báyìí, ọkùnrin méjì ló máa bí. Ọkùnrin méjì? Yes. Ìkànnì ẹ̀. Ṣé èmi tó jẹ́ pé tí má ti wọ guest room ta kan ní pink yẹn, each time tí má ti wọ bẹ̀ báyìí, àwọn babies yìí, wọ́n kọ́ máa kick ni, kick, meaning that obìnrin méjì ni mo máa bí because wọ́n like pink colour. No, Tókẹ́, no. Ẹ má jà ṣe PDP àti APC. No, mi ò tiẹ̀ fẹ́ ọkùnrin méjì or nothing else. Stop, Joe. Why do you use ọkùnrin méjì? Okay, this is our first child, our first children, so they have to be 2 boys. Okay, Oyaja settle. Èwo ni kò kí n ṣọmọ náà méjèèjì. Gbogbo ọmọ ni wọ́n ṣùgbọ́n let's settle. All right. 1 boy, 1 girl. Okay, at least that's fair enough. 1 boy, 1 girl. All right. Daddy, can you? Bye. Ọmọ tó kẹ́ ó ga o, just like that, wá fẹ́ resign torí pé o lóyún. Wo bá ṣe rí nìyẹn o, ọkọ mi ni. Kò fẹ́ mi fún wàhálà àtọ̀. Àti ìgbà tó ti mọ̀ pé mo lóyún báyìí, tó báyìí bóyá ń fẹ́ mi lójú fẹ́ mi nímú. Ó kàn kẹ́ mi ní ó ní ẹ̀yìn mi ọmọ tó kẹ́ òun o. Mo ti wá fẹ́ bí another tó kẹ́ o. Pé kí gbogbo akúkú jọ jókòó sílé ká máa kẹ́ra wa. Yẹn máa ga kẹ́ o. Ó dẹ̀ mọ̀ pé mi wà very passionate about my job. So initially mo was skeptical, but these days no ti ń rẹ̀ èmi náà. So nǹkan tó tún wá fẹ́ jẹ́ issue mo tún wá raise ẹ pé okay, èmi tí mo ti wá used mo salary kí la fẹ́ ṣe. Ìyẹn ṣe kókó. Told me that kí n má worry, ọmọ máa san full salary mi fún mi every month. Ṣó fẹ́ gbọ́ ti month yìí ó ti san. Ó máa san salary fẹ́. Àló ti san ti month yìí. Ó ti san ti month yìí, as in his love is just so overwhelming. Wo ṣùgbọ́n èmi fẹ́ máa lọ sí. Ṣé bí àjọ ń lọ ni? Rárá, àníjẹ lọ́nu mọ́. Mo ti already order Uber, ó dẹ̀ ti wà ń ta tó ti ń dúró dè mí. Ó mọ̀ mi ò dẹ̀ ní fẹ́ why tó ṣe máa order Uber now? Má bínú, a máa ríra later ṣùgbọ́n. Ṣó ti miss mi ni? O kò kí n ṣe bẹ́ẹ̀ jàre, wo mo kàn ní ìdá ti run ara mi ní ṣùgbọ́n. Ilé mi, ilé ẹ̀ ni. Ilé tiẹ̀, tèmi náà ni. So we'll definitely still see. Ó tọ́ ni ọ̀rẹ́ mo mọ̀. Ṣáàjẹ́ kí n máa lọ. All right, darling, all right. Má kọ̀lẹ̀. My friend and I kájọ pẹ́ kájọ tọ́ ládùúrà mi. Àrìmáyọ̀ lójú ọ̀tá mi máa yan fanda
Daddy. Ọ̀pọ̀lọ́yàn Vanda. It's okay. Sorry, sir. Ọmọ dáadáa. Ṣàlàáfíà. I'm so sorry pé mi sọ fún yín kó tó di pé ọkọ mi ni. Oh. Yeah, nǹkan tó ṣẹlẹ̀ ni pé tá bá ti kúrò lọ́dọ̀ yìí ó níbi tí a fẹ́ jọ lọ. So mo á wò pé a lè jọ kọ́kọ́ wá sọ́dọ̀ yín náà. Tá bá dẹ̀ ti kúrò lọ́dọ̀ yín, we'll go to the place together. Okay, that's not bad. Thank you, sir. Shivdadu. Ademola, sir. Ademola what? Ademola Daniels. You're from where? Ekiti, sir. Oh, Ekiti. Yes, sir. Ìlú àwọn ọ̀rẹ́ mi kan nìyẹn. Wọ́n jẹ yán ju. Oh, not like yan. Oh. Ṣé wọ́n ló ń gún ní àbọ̀? Irọ́ olóńgbò ń gún. But mo tún máa ń rò nígbà mi. Yes, nígbà mi, o máa ń prefer poundo yan. It's alright. Àwọn ọmọ ìsìn kò sẹ́ni tó lè gun iyán mọ̀. Everybody ń dọ́gbọ́n sí ni. I'm sorry. Wọ́n ṣe yín lálejò. Kò sọ́mọ ọ̀dọ́ ń bí ni o. Kò sí àṣẹ. It's fine, sir. I will share more light to that later before you go anyway. It's okay. Yes, sir. Ìwọ ni màmá dúpẹ́ lọ́wọ́ ẹ o. Ṣórí oore tó ṣe mí, èèyàn mẹ́wàá ò lè ṣe. If not for you that particular day, ta ni ò bá mọ bí tí ń bá wà báyìí? Mo dúpẹ́, mo really dúpẹ́ gan ni. It's fine, sir. Mo really appreciate gbogbo accolades ten for me. But mo fẹ́ kẹ́ mọ̀ pé Ọlọ́run ló lọ́pẹ́ o. And ká dẹ̀ sọ pé Ọlọ́run fi mi ṣe sábàbí ni. Because ká ní mi ò wà available láti ṣe níjọ́ yẹn, someone else would have done it. So nínú ohun gbogbo, ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ká máa dúpẹ́. Yeah. Sorry, sir. It's alright. It's alright. Gunshot wound yẹn. Doctor ní pé ó máa affect gbogbo nerves, so every movement. But I'll cope. Yeah. Lẹ́yìn Ọlọ́run ọba, èèyàn ló kù. Èèyàn dẹ̀ láṣọ èèyàn. Mo lẹ́bí tó pọ̀. Àmọ́ àti kú mi náà ń lé. Ṣé rí ilé tá a wà yìí? Kò sẹ́ni tó mọ̀ pé mo wà ń bí o. Ilé tí láabi yẹn ti ṣẹlẹ̀. Tó gbé mi débi tó bá mi yẹn. Everybody mọ̀ wọ́n mi. Lórí incident yẹn níyàwó mi àtọmọ kan tí mo bí tán kú sí. Which is not something, such a nasty experience. Ni mo fi wá wò pé ìwọ nìkan tó kù mọ́ mi tí mo rí bí ẹ̀jẹ̀ mi ń sìn. Why tí mi ò fẹ́ gbogbo property? Fún mi láti máa gbé. Èmi àti lọ́ọ̀yà mi ti ní several meeting. Mo tẹ̀ ti jẹ́ kó realize pé you are now my next of kin. Ilé kan tó kù mọ́ mi rèé. Mo yọ̀ǹda ẹ̀ fún ẹ. Yeah. No, sir. You really don't have to. Calm down. No, sir. Calm down. It doesn't have to. Can you sit, please? No, I will sir. okay, bye. Please, sir, you don't have to, sir. Thank you, sir. I insist. I was comfortable, bye. It's all right. Honestly. Emi, you are comfortable. Can you sit, please? Sit, please. Yeah. It's all right. My break it down for you, méjèèjì. Sorry, sir. Are you okay, sir? I'm okay. Nígbà tó discharge me in hospital, the doctor was so blunt and frank with me. Ibi tí ìbọn yẹn ti bà mí. The chance of surviving or living more than few years is 50-50. Wow. Mo wá wò pé àìmọ̀ ọlọ́jọ́ lè dé at any time. Ṣọ́ra àwọn ẹbí mi tí mo sá fún tó jẹ́ orogún ológun dẹ̀bìtì àyàtì tó bá jogún mi, my soul will not rest in peace. Bọ̀ bí mo ṣe fún ẹ, ọ̀rọ̀ mi á wá já sí máa sùn lọ láyà olùgbàlà ẹni. I will be at peace. But káwọn pípọ̀ yẹn jogún mi,
that would be colossal loss. Mo yọ̀ǹda ẹ̀ fún ẹ. Mo yọ̀ǹda ẹ̀ fún ẹ. Tó bá ti di 10 o'clock lọ́la, because the lawyer is not present at the moment, all along has in traffic. Mi ò dẹ̀ fẹ́ kí nǹkan kan dá meeting dúró. My test address kan sórí phone ẹ. Bá mi mẹ́. So the document can be signed off. This is really overwhelming for me. Ẹ wá ṣe mí ní ọ̀rẹ́ kan. Ẹ jẹ́ kí n wà bí ìbà ìbí ayálégbé, be tenant for a while. But this house belongs to you. Wow. It's okay. Thank you. It's okay. Thank you. I'm really overwhelmed. I don't even know what to say. It's okay. It's This okay. is Ilé ayé, ilé asán. Àwa àfi ilẹ̀ lọ. It's all right. It's all right. Kí ni ọ̀bọ fi ṣorí tí náà tèmi ò ṣe? Ó fi jẹ́ pé ọmọ tó ké nìkan ni gbogbo orí máa ń wá tọ̀ wá. Wọ́n bí odidi ilé fún un. Mi ò tiẹ̀ rí yànbù mi ní kẹ̀kẹ́. Ọjọ́ wo ló fẹ́ jáwọ́ nínú gbogbo pàlàpàlà yìí? Ní tó lọ́rọ̀ gbọ́. Ọjọ́ wo ló fẹ́ jáwọ́ nínú gbogbo pàlàpàlà yìí? Kí ló dé tó dúpẹ́ títí ẹ̀? You're living in a comfortable place and still won't complain. Níwọ̀n tó jẹ́ kó máa dúpẹ́ fọ́lọ́run ọba. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló wà níta bẹ́ẹ̀ tó já sí wípé ibi tílẹ̀ bá ti ṣú wọn bá ibẹ̀ ni wọ́n máa ń sùn. Ẹlòmíì ò tiẹ̀ ní option abẹ́ bíríìjì nílé ẹ̀ ibẹ̀ ló ti ń ṣe gbogbo ìgbésí ayé ẹ̀. Ẹlòmíì orí gẹ̀dú ni ibẹ̀ ló máa tún ti bu omi tó máa tún fi wẹ̀. Kí wá ló dé tó wàá dúpẹ́ fọlọ́? Kí ló dé tí òòrùn tẹni tó ní jùlọ tó já sí wípé ẹni tó ní jù ẹ lọ òun lọ rò? Báwo ló ṣe fẹ́ mórí Ọlọ́run? See, let me tell you something. Ilé ayé tá a wà yìí a máa máa rẹwà jura wa lọ, a máa máa lọ́lá jura wa lọ, a máa máa lọ́rọ̀ jura wa lọ, gbogbo nǹkan la máa máa ní jura wa lọ. Ohun tó Ọlọ́run fi ju gbogbo wa lọ nìyẹn. Kí ló dé tó bá ayé ṣe ń kú? Ṣé o gbọ́ nǹkan tó sọ ni? Wọ́n ní ọba 10. Ìgbà 10 òun ló ní ilé ayé. Kò séèyàn kankan tó lò ilé ayé gbò. Ọlọ́run ọba yìí nìkan òun ni àkọ́kọ́, òun dẹ̀ ló máa gbẹ̀yìn. Kí wá lóde tó ní ìtẹ́lọ́rùn nínú gbogbo nǹkan tó Ọlọ́run bá ṣe fún ẹ? Kò sẹ́ni tó lò ilé ayé gbò. Mi ò fẹ́ kó máa ronú báyìí mọ́. Ó ti gbọ́. Má ṣe bẹ́ẹ̀ mọ́. Mi ò ní ọmọ. Mo ti gbọ́. Ó ṣe gan. Àfọlọ́ ẹni tí ò bá gbà fọlọ́ kò lè nísinmi o. Orí ẹ̀ ló máa wà tí tó fi máa sáré kú. Ẹni tó bá ti gbà fọlọ́ á máa nísinmi ní nǹkan tó bá ní jẹ́ kó tẹ́ ẹ lọ́rùn. Okay? Okay, mo ti gbọ́. Ó ṣe gan. Please. Ó ṣe. Bàbá mi prepare oúnjẹ mi. Kí ló fẹ́ jẹ? Anything ló bá ṣe náà. Ládùúrà mi, ọkàn mi nìyẹn sí ọ. My friend and I. Káàjọ pẹ́, káàjọ tọ́. Fọlá, báwo ni? Alpha. Ọjọ́ mẹ́ta. Mo wà pa kí ló ń ṣẹlẹ̀? Àwọn ohun wà o. Ojú ẹ̀ rí pé kò dá báyìí náà owó tẹ̀. Ká ní pé mi pẹ́, mo máa sọ fún pé mo ti wà around nǹkan kan báyìí. Okay, báwo ló ń ṣe? Àgbo tiẹ̀ fìyẹn lẹ̀ náà. Alpha náà, ṣé o kò fẹ́ fọ̀gọ́ túkẹ́ báyẹn ni? Bọ́bọ́ yìí ò deserve ẹ̀ náà, ìwọ gangan ló deserve ẹ̀. Torí pé o dé láti Amẹ́ríkà kò mí ìpè pọ̀kàn ṣàgbàgbé ìfẹ́ síbẹ̀ yẹn. Fight for your love, ìwọ gangan ló ní túkẹ́. No, bó ṣe ń sọ sí ló yà mí lẹ́nu Fọlákẹ́ because nígbà tí mo dé tí mo lọ rí fúnra mi ni mo lọ rí Tókẹ́ mo dẹ̀ ṣàlàyé fún pé I still love her and mo dẹ̀ fẹ́ ká pick up things ó sọ fún mi pé òun ti ní ọ̀tọ̀ òun fẹ́ so mi ìfẹ́ kó dàbí pé bóyá mo fẹ́ máa bá dùn. Kí ni ṣe bọ́ọ̀rẹ́ mi ni pretend ó sì love ẹ̀ gan-an ṣùgbọ́n kan tó máa ṣẹlẹ̀ ṣòrí nọ́mbà ọkọ tó olórí gbèsè tó lóun gbé sílé yẹn tó wà lọ́dọ̀ ẹ̀ máa fún ẹ nọ́mbà yẹn sí pọ̀ fún mi fún ẹ jẹ́ kí n tẹ nọ́mbà ẹ̀ sí. Seriously. Jẹ́ kí n fún ẹ nọ́mbà ẹ̀ ṣòwò kan wàá pè wàá threaten wàá halẹ̀ mọ́ dáadáa tó jẹ́ pé ẹ̀mí ẹ̀ máa gbà wò pé ẹ̀gbọ́n jẹ́ kí n fìyàwó níyàwó ló ní kán ẹ jẹ́ kí n tẹ nọ́mbà ẹ̀ sí bẹ́ẹ̀ òun kọ́ ló ní ìyàwó ìwọ gángan ló ní ìyàwó ó kàn represent ẹ̀ ní ìwọ gángan ní dìónà gbà kó pè pé ń sìn pé. Fọlákẹ́ ṣé pé wàá rí
ọmọ lẹ́ni kò lè láyà lọ́dọ̀ tiẹ̀ ó ti ń bí fún lọ́mọ dáadáa kó pàṣẹ tó lè fún. Hello? Hello? Gbẹ́nu ẹ sọ̀hún jọ kó gbẹ́nu wèrè sọ̀hún. Ta ló ń sọ fún pé ta ló ń sọ̀rọ̀? Ṣé ìwọ ọmọ ẹ tó pẹ̀ ọ́ ìwọ ọmọ ẹ tó ń bẹ̀ sọ̀rọ̀ ni? Oṣoorí kò rí ẹ̀ ò pé ṣé èmi ló ń bá sọ̀rọ̀ pé ta ni ẹ? Ìwọ gbé ìyàwó oníyàwó sílé. Òun sọ pé ọmọ tó kẹ́ tó wà pẹ̀lú ẹ̀yẹn tó ń fẹ́ ìyàwó tèmi ni love of my life ni. Gbẹ́nẹ̀ sọ̀hún tó bá sọ fún mi pé kí n ní sùúrù bẹ́ẹ̀ yẹn tí bá gba ojú ẹ látòrí fóònù kí ló mi gbọ́ jẹ́ kí n sọ nǹkan fún ẹ o anybody any bagger tó bá sọ pé òun fẹ́ gbáyàwó èṣù wo ó máa kú dànù ni o ó máa kú dànù ni bàtí tí a ti bá ṣetán pẹ̀lú ẹ máa kọ́ pe àwọn boys máa pa àwọn boys tó jẹ́ pé wọ́n kọ́ máa gún ẹ wọ́n máa gún ẹ wà á kọ́ kú dànù ni shut up your mouth jọ go ahead shut up. ọmọ ọkọ ni mo láìka àkóṣe tó yìí bó ṣe wà yẹn níbi tó wà yẹn èmi ẹ̀ ti máa gùn ara ẹ̀ ò ní balẹ̀ mọ́ ìwọ kò keep on doing this for like some time wò wá rí i pé tó kẹ́ fúnra ra ẹ̀ láwọn bá ẹ̀ wá àfọmọ́ tó kẹ́ save ẹ̀ pẹ̀lú lórí aláǹgbá mo bọ́ yẹn mi tiẹ̀ láìkí ẹ̀ rárá ìwọ gangan ni mo kó jẹ kí wá àti tó kẹ́ lẹ̀ wà compatible mo mọ̀ nǹkan tí mò ń sọ ṣùgbọ́n ọ̀rẹ́ mi ni tó kẹ́ mo mọ̀ nǹkan tí mò ń sọ ó láìkí ẹ̀ ni ó kàn ń ṣàkọni ó máa obìnrin náà ó ń ṣàkọni ìwọ gangan ló láìkí. so mo ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ ó wá jókòó síbí mo ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ lókè ó wá jókòó síbí who is Afolabi? Who is Afolabi? Because ẹni yìí ti ń pè mí he's been calling me ó sọ pé òun lọ kú ẹ ìyẹn túbọ̀ mí pé oyún tó wà nínú ẹ òun ló ní. Demola. Yes. That is preposterous. I mean, how can you even come up with such an assumption? Demola, I told you mi ò sọ fún ẹ pé mi ò mọ ẹni yìí rí o. I know him, but he is my ex. And he remains in the past. So, if they come up pẹ̀lú pé Folabi or whatever his name is. Ani ẹni yìí ń pè mí náà, ó ń pè mí lójoojúmọ́. He's telling me to stay away from you. So what are you saying? Okay, for the last time, I am telling you, wípé mo mọ ẹni, but he remains in the past. Mi ò tiẹ̀ mọ̀ bí tó ń gbé mi mọ́ whereabout mi ò mọ̀ anything nípa ẹ̀. And this is a stranger for goodness sake. Èmi nìyàwó ẹ̀. Ṣé o máa gba stranger gbọ́ àbí o máa gba èmi tí mo jẹ́ ìyàwó ẹ̀ gbọ́? What would you rather believe? Honestly, ẹni tí wọ́n sọ yẹn èmi ti fẹ́ ó ti di ìyàwó tèmi. ìyàwó yẹn mo ti ṣe báyìí ṣe kí ni mo ti bá ẹ gbà àwa ní ìdí àwa fẹ́ tọ́jú ẹ̀ àwa fẹ́ gidi ni. waste time rẹ máa do forget àwa ti ọ̀dọ̀ ìyàwó ẹ̀ in fact ó ń sọ oúnjẹ fún mi lọ́wọ́ báyìí sí ìyẹn kọ́. Hello? Ó ṣe kí ni? Àlàyé jádànù kò tẹ red níbẹ̀ yẹn. Aláà ti gbàyàwó ó ń sọ pé kíní kan ṣẹlẹ̀. Hello? Hello, sir? Hello, Fọlákẹ́. Alpha. Normal level mi ti ṣe tèmi o, mo ti pè ń sìn. So mo sọ fún pé èmi ti gbàyàwó ẹ̀. Pé kó má dàrẹ́ ẹ̀ láàmú kó má waste time máa ń fà mo sọ fún pé ọ̀dọ̀ mi gan ni ìyàwó ẹ̀ wà ó ti lọ bẹ́ẹ̀ yẹn àbí Fọlákẹ́ ojú ẹ̀ mú wò ó wá ṣe rẹ̀. ọ̀rẹ́ farabalẹ̀ náà má fi ìrònú frustrate rẹ̀ náà come on pick up yourself. Dayo kí ló ń sọ? What are you even saying? Àní mo délé mi ìbáyàwó mi lé láti ìjẹta títí dìsìn mi mọ bí tó lọ mi mọ bí tó wà gbogbo àwọn ọ̀rẹ́ ni mo ti pè wọ́n sọ pé wọn ò mọ bí tó wà ó dẹ̀ ń sọ fún pé kí n calm down. Okay, it's fine but wait o o ṣe ìpè wà tìyàwó ẹ ní any misunderstanding kankan.
kàn ní misunderstanding díẹ̀ lórí this same ọ̀rọ̀, this same Afọlábí guy tó máa ń pè mí. Guy yẹn bó ṣe máa ń pè mí, á pè mí láàárọ̀, á pè mí lọ́sàn-án, á pè mí lálẹ́. Mo ìbínú yẹn mo fi béèrè lọ́wọ́ ìyàwó mi, kí ló ní pẹ̀lú guy yìí? Ó dẹ̀ deny ẹ̀, ó deny ẹ̀ pé wọn ò ní any business pẹ̀lú ẹ̀. So I got confused, mi nǹkan tí mo fẹ́ rò. Wait, Afọlábí. This same Afọlábí guy tó sọ pé máa ń pè ẹ́ lemọ́lemọ́ yìí, ṣé o sì ní nọ́mbà ẹ̀ lọ́wọ́ ṣá? No, mi ní nọ́mbà ẹ̀, private number ló máa fi ń pè mí, but àtìgbà tí ìyàwó mi ti kún un lé kò pè mí mọ́. Of course, expectedly. And wait ó dẹ̀ confirm wípé ìyàwó ẹ̀ gan ó sọ pé ex òun ni. Yes. So kí ni Fọlákẹ́ wá sọ? Lóun ò mọ̀. Fọlákẹ́ lóun ò mọ̀. Ó túmọ̀ sí pé ọ̀dọ̀ Fọlákẹ́ gangan ló máa wà. Oh, think so. Guy, I think we actually need to quiz that girl. We need to see Fọlákẹ́. Let's get some information from her. Yeah. Fọlákẹ́ knows a lot more than we think. Exactly, Joe. Whatever, anything that need láti ṣe já ṣe. I just need to save my wife and child, Joe. I can't stay all by myself. Mo need ìyàwó mi now. Joe, most importantly, just save ìyàwó mi àtọmọ mi. I'm begging you. Alright, calm down. Má sọ pé kí n calm down. Mo wà lonely now. Ìrònú lójoojúmọ́ mi rí ìyàwó mi ò dẹ̀ sọ pé kí n calm down yẹn ò tiẹ̀ sí ń bẹ̀. Ṣé wàá kò fi ìrònú wa? Fọlákẹ́, let me start by appreciating you for obliging our invitation. Ó ṣé gan. Àwọn ọ̀rọ̀ kan wà tó ṣókùnkùn sí ojú èmi àti ọ̀rẹ́ mi. Ìtorí ẹ̀ la fi pè wá síbí kó bá a tan ìmọ́lẹ̀ sí. A mọ̀ pé ọ̀rẹ́ kórìkòsùn ni ìwọ àti ìyàwó ọ̀rẹ́ mi, Ọmọ́tókẹ́. So we have come to the conclusion pé kò sí any other person tó lè mọ whereabout Ọmọ́tókẹ́ outside you. Ìtorí ẹ̀ la fi pè wá síbí láti ní ká béèrè lọ́wọ́ ẹ̀ kó sọ fún wa ibi tí Afọlábí tó gbé ìyàwó ọ̀rẹ́ mi sá lọ. Afọlábí tí máa sọ wípé first time démi gbọ́ orúkọ yẹn rí mi ò tiẹ̀ gbọ́ Afọlábí ṣe ti rí rárá àti rárá. What? Tí ó bá ṣe pé ìgbà tí ọ̀nkọ Adémọ́lá mention yẹn tí mo gbọ́ that was okay second time tí mo ń gbọ́ lẹ́nu yìí mi ò gbọ́ Afọlábí rí mi ò tiẹ̀ mẹ́ni tó ń jẹ́ bẹ́ẹ̀ mi mọ́. Fọlákẹ́, maybe you do not really understand what I'm trying to say. Jẹ́ kí n explain it again fún ẹ. Ṣé o pé wà àti Ọmọ́tókẹ́ ẹ̀yin méjì lẹ mọ̀ pa wọléwọ̀de yín ti ara yín àti kékeré lẹ ti ń bá bọ̀. Ẹ tún gbé ọ̀rẹ́ yín ẹ tún gbé lọ sí ibi iṣẹ́ kan náà ẹ tún iṣẹ́ níbi iṣẹ́ kan náà. That is unarguably your best friend. So how possible ni fún ẹ tí ò ní mọ bí tí bọ̀bọ̀ Afọlábí yẹn tó gbé lọ? How possible? Ọlọ́run máa jẹ́ arógun alákòóbá. Èmi ò máa má Afọlábí kọ̀kọ́ tẹ́ ń sọ. Mi ò má Afọlábí o. First time tẹ́mi gbọ́ Afọlábí rè mi ò mọ̀ ò ẹjọ́ o. Mi ò tó ní pé ọ̀rẹ́ kòríkòsùn èmi àti Ọmọ́tókẹ́. In fact gan àjọṣe kékeré ni. Afẹ́jọjọ́ ọ̀rẹ́ aláṣìírí ni ṣùgbọ́n ó níbi tí à ń fi àṣírí hàn ara wa dé. Sorry, Fọlákẹ́. I'm putting it to you pé o mọ bí tí Ọmọ́tókẹ́ wà. And guess what? O de bá mi wá jáde o. Wá bá mi wá jáde nítorí I want to ask her kí ni mo ṣe. Mo fẹ́ mọ̀ nǹkan tí mo ṣe tí mo fi deserve ill treatment yìí. Mo bá mi wá jáde o. Mo bá mi wá jáde. You don't do that now. You can put it on her. Farabalẹ̀. Má bá ogun kìíní jẹ́ náà. Àti wá bá mi máa gbọ́rọ̀ lẹ́nu ẹ̀. Fọlákẹ́, má bínú. Ó yẹ kó understand the situation. Any man will do this. So jọ má bínú sí wa. Mi ò tiẹ̀ bínú. Mi gan miss ọ̀rẹ́ mi. Mo miss ẹ. Ẹ ṣáà mi wá. Ó ṣe gan. Àwọn Ògúndémọ́lá ẹ̀wọ̀ ẹ ṣáà ní sùúrù. Ẹ ní sùúrù ṣe ti gbọ́. Ẹ̀wẹ̀ bá mi wọ́ ọ̀rẹ́ mi. A tún máa ríra. Ó ṣe gan. Màmá gbé lórí aago. Yes. Fẹ́ bá ogbó ṣe ìjẹ́ nu. Ọmọ tó ti ń contradict rẹ̀ already. O tún lọ put it, you are put it on her. You don't do that now. Já fi kìíní ìsanwó ọlọ́pàá, ọwọ́ ìjọba máa take care by the time tó bá deal pẹ̀lú ọmọ yìí. Tó bá deal pẹ̀lú ẹ̀, ó máa sọ̀tọ̀ ọ̀rọ̀. This girl definitely knows her whereabouts. Òròbẹ́ lè máa jẹ́wọ́. Eléyìí, wọ́n dẹ̀. Tí
tí wọ́n bá touch ẹ̀ ọmọ ọlọ́pàá Nigerian police tí wọ́n bá fẹ́ deal pẹ̀lú èèyàn wọ́n á deal pẹ̀lú ẹ̀ dáadáa bàtí wọ́n bá touch ọmọ yìí ó máa sọ tọrọ ìwọ ṣáà para ìgbà rẹ̀. Because I freaking need my wife. I know. I do need her. I know. Ẹ jọ̀ọ́ kí ni lè ṣe fún yín? A kò fẹ́ ṣe àwọn ìwádìí kan lọ́wọ́ yín lórí ọ̀rọ̀ yín tó sọnù Mrs. Ọmọtọ́kẹ́. Ẹ jọ̀ọ́ madam, báwo ni àjọṣepọ̀ tó wà láàrin ẹ̀yin àti Mrs. Ọmọtọ́kẹ́? Ọ̀rẹ́ mi dáadáa, ọ̀rẹ́ mi tímọ́tímọ́ ni Tókẹ́ 5 and 6 lèmi àti ẹ̀. Ǹjẹ́ mẹ́ni tó jẹ́ Mr. Afọlábí? Afọlábí. Mi ò mẹ́ni tó ń jẹ́ Afọlábí. Tí ẹ máa béèrè ẹni tí mi ò mọ̀ lọ́wọ́ mi, mi ò mẹ́ni tó ń jẹ́ Afọlábí rárá. Ọmọ ẹni tó ń jẹ́ Afọlábí. Between you and I. Wait. Hello Afọlábí. Hello Fọlákẹ́. Tèmi o, mo ti pè ń sìn. Yeah, so mo sọ fún pé èmi ti gba ìyàwó ẹ̀. Ọ̀dọ̀ mi gan ni ìyàwó ẹ̀ wà. Nǹkan tó ṣe yẹn gan náà ló dáa. Sórí in the meantime nísìn Ọmọtókẹ́ ó máa di títì ẹ̀. Má worry, ìwọ ṣáà trust mi. Má worry, ṣó ti gbọ́. Fọlákẹ́ ojú ẹ̀ mò ń wò o. Má worry. So mo ká máa sọ̀rọ̀ later. I need to go now. Aha, yes. Madam, ẹ máa ní láti tẹ̀lé wa dé station wa. So láti mú wa dé ọ̀dọ̀ Mr. Afọlábí. Ó ní kí n tẹ̀lé àwọn. Ó máa tẹ̀lé wọn. Ìgbà tí ó ṣe gbọ́ fẹ́ lọ pa ẹ̀mẹ̀. Why are you scared? Why are you panicking? Madam, please. You don't panic. Ó dẹ̀ ní kí n tẹ̀lé wọn. This way. This way. Fọlákẹ́ ẹ kò ti yẹ báyìí sìn pé kò sí eré ní Moscow eré kọ́ la ṣe ń bì tó máa gbà ẹ́ nímọ̀ràn kọ́ra mú wa lọ sọ́dọ̀ Fọlábí kó dẹ̀ yẹ kí ọ̀rẹ́ mi kó ṣe kí ni kọ́ra mú ìyàwó ẹ̀ àti ọmọ ẹ̀ kí ìwọ náà kó dẹ̀ rọra padà sílé ẹ̀ láyọ̀ àti àlàáfíà àwọn tó ń rí ìjọba níwọ̀n tí wọ́n bá mú ẹ dé police station tí wọ́n bá tọ́jú ẹ àti nǹkan tó mọ̀ àti nǹkan tó mọ̀ gbogbo ẹ̀ ló máa jẹ́wọ́. Gentlemen, ẹ máa ṣe sùúrù náà ni ẹ má bínú ṣe ti gbọ́ ṣùgbọ́n ohun tó sọ gbogbo ohun tó bá mọ̀ èyí tó bá kún ẹ lọ́wọ́ àti èyí tó kún ẹ lẹ́sẹ̀ nínú ọ̀rọ̀ tó sọ sílẹ̀ ó bẹ́tà kó jẹ́ wọ́n sìn yìí okay because tí àwọn tí wọ́n pè ní ìjọba tí wọ́n bá bẹ́ẹ̀ tójú bọ̀ nǹkan tá à ń sọ ìkọlà máa sọ ọ̀rọ̀ yìí máa ṣù ẹ lọ́wọ́ o so ó bẹ́tà kó jẹ́ ká sọ gbogbo ẹ̀ ń bíbá ẹ̀ ń sìn ká dẹ̀ yanjú ẹ̀ àwọn tí mò ń wo ojú wọn tutù àbẹ̀ wọn wá gbọ́ so ó bẹ́tà kó sọ títẹnu ẹ̀ sìn ká tètè bẹ̀ wọn okay. Kò gbé ìyẹjọ́ tèmi náà I love Fọlákẹ́, she's my friend, I really love her so much but ògo tí ẹ ń bògo mi mọ́lẹ̀ ni now I don't have a choice than to do it. Red devil. Oh sorry, red angel yẹn. Oh kì í ṣe devil. Ṣáwọn ọbẹ̀ fàánkì torí mo ṣọ́ pé lè kì í ṣe ẹyọ kan. Wo kò tiẹ̀ yé mi báyìí o. Tó bá ṣàtìpọ̀ gbé kan wá fèmí. Mo kàn ń jẹun. Ọkọ̀ ẹ bá máa gbà. Tó bá mọ bí mo ń jẹun sí. Èmi náà rí orí pé ó ti gain weight. Ó ti tó mi ò ní ìdí púpọ̀ ó ṣe. Ọkọ̀ ẹ̀ ń kọ̀. It's not around. Ó lọ ṣiṣẹ́ owó táwa máa ná. Káwa máa bá náwó ni. Ẹ ṣáà kú gbádùn náà. Ṣọfẹ́ onion. Mo like ẹ bá mi gé kó wẹ́ dáadáa. Ṣogbọ́ ọ̀rẹ́ mi, ó ṣe gan. Oúnjẹ yẹn ò ní pẹ́rẹ́ kì í sìn. Ok, ọlọ́wọ́ ṣíbí. Mo jẹ́ ẹgbẹ́ náà ló ń ta sánsán débí báyìí. Ẹ ṣáà kúṣẹ́ náà. Ẹ pẹ̀lẹ́. Ló tún wá fún àìsàn oyún yìí. Really? Seriously. Mo ti yọ̀lẹ́. Mo kàn ń jẹun mo ń sùn. Onídìí ẹ̀ ló fẹ́ ìgbádùn ló wà o. Ọkọ ẹ wá ń kọ́. Ọkọ mi
a ṣe wà nílé at this time òun ti lọ ṣiṣẹ́ owó táwa máa ná ṣàjẹ́ kó máa ṣiṣẹ́ káwa máa gbádùn. àbí ọ̀rẹ́ mi ayé ìgbádùn ló wà ò ní problem báwo wà ní báyìí. fine o. o ṣé tó bá mọ gift tí mo ń prepare fún baby tó ń bọ̀ I trust you. wò àwọn gan èmi ní godmother wọn. bọ̀ ní sùúrù ṣé ẹ̀ tiẹ̀ lè ṣe surprise bridal shower fún mi tí mi ti expect bó tiẹ̀ jẹ́ pé mi àti ẹ̀ máa jọ discuss ẹni síbò àkàn ṣe bí surprise náà kò yẹ. ó máa ń bẹ ṣé o mọ nǹkan tí mo plan fún ẹ ni. Really? o fẹ́ rìn surprise mi. surprise tí mo plan fún ẹ o kí ló ṣe ẹ́. ó máa ń rẹ̀ mí wá láti inú. àpẹẹlẹ yín lóyún báyìí. ṣé o lè experience. ṣé o wà okay. Tókẹ́. No, ṣé o ní ìdòmí ni. No, ó ń rẹ̀ mí wá. Pẹ̀lẹ́. I'll be fine. Pẹ̀lẹ́. Báwo ló ṣe ń ṣe? Má fọ ọkọ mi ní oró mú mi. I need some hair. Pẹ̀lẹ́. Báwo ló ṣe wá ń ṣe? Pẹ̀lẹ́. Tókẹ́. Ó ń ṣe mí bí inú tí ń ru mí inú. Àbí ó ti tó time ni. Àbáwọn bébí yẹn kì Tókẹ́ rọra. Wait, don't hold me. Pẹ̀lẹ́. Yẹ́ fẹ́ gbé báyìí. Hey. Call my husband. My husband. Call my husband. Iná ti kú lórí fóònù mi. Phone me. Call my husband. My husband. Tókẹ́. Tókẹ́. Anything you sow, you should reap. Abọ́mọ̀ wá fọ́níṣẹ́. Ló bá tó tún ayé ẹ wá, kò ní bá mi ṣe competition. Anything you reap, you shall. Ṣé wọ́n nìkan náà dáyé fún? Ó wá sọ owó tiẹ̀ dín náà lójú. Ó wá fi ń bo torchlight náà kí àtẹ̀mí mọ́lẹ̀. Níṣẹ́ báyìí, no more competition. Ayárí náà rí ayírí náà tèmi náà. We are on this game. Dúdú bá iná rò. My friend and I. Ṣé kí wọ́n máa ṣe palẹ̀ mọ́? We are on this game. My friend and Bros, calm down. Bros, calm down. Gentlemen, please, how can I help you? Can you molest for me? This is Officer Kingsley. Are you Mr. Afolabi Kosoya? Yes, I am. You're under arrest. Under arrest for what? Kí ni mo ṣe? For threatening Mr. Demola down there and the missing wife. Hey, that's not what happened. Sir, move. Let me explain what happened. Mr. Man, let's go. Hey, gentleman, move. I'm not even fighting with... Just move. Move. I don't wanna draws anymore. Fake friend, fool for time. Oh God, you know me, let me walk. Ijalara itabora. Oh God, any of you know talk. Oh, that's on Jenny lesson. Oh God, Abomba wafonisha. Anything you sow, you should reap. Oh, yeah. Oh, boy. Abombo, anything you reap, you shall.
anything you saw you ever. My friend and I, oh, we are on this game. My friend and I, oh, we are on this game. My friend and I, we are on this game. Ayéyìnlọ àǹtọ̀ ọ̀dẹ̀bùrà. Ó ṣe mí ò ń gbà mí o, ó ṣe mí ò ń gbà mí o, ó ṣe mí ò ń gbà mí, ó ṣe mí ò ń gbà mí, ó ṣe mí ò tún gbà mí.